tó ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba Afẹ́nifẹ́re ọba àdúrà pé agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọgbàgbà tí gbàrà àdúgbò àbáwọ̀pọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà bàbá ìbà yèyé ìbà àwọn arúgbó aṣọmọbalẹ̀ ìbà àwọn ajẹrun òru ajẹdọ èèyàn mọbì ìbà yín o ìbà láàlú ògiri òkò dọwọ́ rẹ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ yín ẹ mọ̀jà ṣẹlẹ̀ tẹ̀ ẹ mọ̀jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gún ayé ẹ mọ̀jà ogun wọn lẹ́sẹ̀ o aṣọ àwọn àgbàlagbà ẹ mọ̀jà bá wọn tẹ̀ aṣọ ọ̀ka ènìyàn mọ̀jà tẹ̀ ẹlẹ́dàá ẹni tá ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí mọ̀jà bá rẹ ẹni bẹ́ẹ̀ kójọ papọ̀ ẹ̀yin ènìyàn mi a kú ọdún tuntun àdúpẹ́ pé 2025 ti rí kọjá lọ 2026 la wà yìí ọlọ́run bá tó láyé tó lọ́run yóò jẹ́ kẹ́mi wa kó rẹ́yìn ọdún ta tún wọnú rẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọdún yìí ọdún tó lákàkì ni tó lágbára ọdún àṣeyọrí ni ọdún àṣeyọrí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ìkànnì wa yìí a gbé kalẹ̀ lórí òótọ́ ọnú àti àtìlẹ́yìn àṣàlẹ̀ Yorùbá la fi gbé kalẹ̀ àtàwọn kùdìẹ̀kudiẹ tó bá wà láwùjọ nínú ètò ìṣèlú ilẹ̀ Yorùbá òun la fi ètò yìí sọrí inú mi wá dùn pé à ń rí àwọn èèyàn kan tí wọ́n ń jáde lórí ayélujára táwọn náà ń ṣètò nílànà Yorùbá tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tí wọ́n ń ṣe wọ́n fi ń tàbùkù ilẹ̀ Yorùbá ni tọ́pọ̀lọpọ̀ rò pé àgbéga làwọn fi ń ṣe. Brọ́dà wa mi ńlá kí n call it out lórí program bọ̀ mo rí ẹnìkan tí wọ́n ń ṣètò lórí àwọn ọ̀rọ̀ kùdìẹ̀kudiẹ tó wà ní àwọn ìwé táwọn èèyàn ti kọ àti ìgbàgbọ́ táwọn èèyàn ní lórí ìtàn ilẹ̀ Yorùbá mo ti sọ fún yín láti ọjọ́ tó ti pẹ́ pé ìtàn kì í dùn ìtàn máa korò ni dídùn tó wà nù tàn kò pọ̀ ibi dúdùn bẹ̀ náà ni pé àkàrà ògùn àwa tí a jẹ́ akọni ajẹ́ méje èmi èfùyẹ́ àti kàkó oníkùn mẹ́kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá ti ń sọ àwọn irú ìtàn báyẹn àwọn ibi títàn ti dùnnú ìbà Olúyọ̀lé ló síwájú ogun ìtàn bí ó máa dùn nítorí pé a fẹ́ gbọ́ bí ìbà Olúyọ̀lé ṣe deliver nínú ogun tí wọ́n jà ṣùgbọ́n ibi táwọn bàbá wa ti kùnà táti ṣe ti wà àwọn ibi tó ti kùdìẹ̀kudiẹ àwọn ìgbìyànjú wọn tí àwọn kan tẹ̀rì tẹ́ ẹ bá ń gbọ́ inú máa bàjẹ́ àwọn ibi títàn ti korò nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ mú ẹnu lọ́bẹ̀ níbi títàn ti bá wọn wí bẹ́ẹ̀ ni a ti sọ̀tọ̀ lóríṣiríṣi lórí ìkànnì yìí but eléyìí tó bá jẹ́ nǹkan tó bá jọ mọ́ àṣàlẹ̀ Yorùbá tá a bá rí táwọn èèyàn máa ń tọ̀pá bọ̀ tá ń fàlù rẹ̀ ya a gbọ́dọ̀ dúró káwa náà wí tẹnu wa pẹ̀lú ìmọ̀ àti òye tá a ní nípa ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá ò mọ̀ ilẹ̀ Yorùbá dáadáa kí la fẹ́ fi mọ̀ tẹ́yẹ bá wọlé Yorùbá pé orí ilẹ̀ tá a wà yìí ilẹ̀ Yorùbá ni kí lẹ́ fi mọ̀ ẹlòmíì ò dá mọ̀ yóò sì máa gbé tó Yorùbá yóò gbé dání ibi tá a ti ń kùnà nìyẹn àti àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ wọ́n kọ̀ dẹ́ mú fa wọ́n ní Ifá gan kò ní túmọ̀ irọ́ nípa nígbà tó jẹ́ pé òye ilẹ̀ Yorùbá tẹ́ fẹ́ sọ̀rọ̀ ń parí òye yín tẹ́ bá ti rẹ́ẹ̀dá tó bá ti sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá tí bá sọ pé Ifá kò nítumọ̀ nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá onítàn wọn ò mọ̀ ń pa ilẹ̀ Yorùbá ni ẹ má tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ kẹ́ má bàa kùnà
ibi tá a ti àwọn mistake tó ti wáyé látẹ̀yìnwá tá a tẹ̀lé nìyẹn tó sọ ilẹ̀ Yorùbá sínú òkùnkùn dòní. mo pàdé fọ́nrán kan mi ì fẹ́ dárúkọ ẹni náà kó mọ́ dàgbà tó kó yẹn ń call ẹni yẹn out. ẹni yẹn ń sọ̀rọ̀ nípa Ibn Battuta àbí pé ọkùnrin yẹn òpìtàn kan tó wá láti ilẹ̀ òyìnbó tó wá sí Mali. ẹni yẹn kọ̀ndẹ́mù wípé bí ìgbàgbọ́ tí Yorùbá ní wípé Ifẹ̀ ti pẹ́, ibi tí mò ń lọ gangan nìyẹn. tá a bá sọ̀rọ̀ pé Ilé Ifẹ̀ ó ti pé ọdún báyìí, wọ́n rò pé àwọn èèyàn kan bu ọdún fún Ilé Ifẹ̀ ni. kò yí ọ̀pọ̀lọpọ̀ ìtàn ìwà nílẹ̀ Yorùbá. torí ẹ̀ ni mo ti sọ pé àwọn tí ń sọ̀tàn Ọ̀yọ́ ń gbogbo ìgbà tó jẹ́ pé ọ́ọ̀rì ó lé ìtàn tí gbogbo èèyàn mọ̀ nílẹ̀ Yorùbá ni Ọ̀yọ́ Empire. mo ráwọn èèyàn pé wọ́n ó tẹ agbátẹrù ètò nítorí ọ̀rọ̀ ìtàn Ọ̀yọ́ Empire, wọ́n sì jókòó tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ dònídọ̀la. tẹ́lẹ̀ bá kọ́ mú tiẹ̀ wá, ẹlòmíì ò tó mú tiẹ̀ wá yóò fara gbẹ pẹ́, ẹlòmíì ò tó gé tiẹ̀ kúrú. oríṣiríṣi ìtàn nípa Ọ̀yọ́ Empire òun làwọn èèyàn mọ̀ jù. bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ kékeré lójú oorun pé wá sọ̀rọ̀ Ọ̀yọ́ Empire fún wa yóò bẹ̀rẹ̀, kódà yóò ka àwọn ọba yẹn látòrí ìkíní dórí eléyìí tó wà bẹ́ẹ̀ lónìí. but ìtàn ò rí bẹ́ẹ̀ yẹn. tá a bá ń sọ̀rọ̀ pé ìtàn ilẹ̀ Yorùbá, a gbọ́dọ̀ lè mẹ́nu bà ìtàn níṣà, a gbọ́dọ̀ lè sọ̀rọ̀ nípa ìgbàjọ, a gbọ́dọ̀ lè tọ́ka sí ti ń ṣẹlẹ̀ lọ́tàn lé, a gbọ́dọ̀ lè sọ̀rọ̀ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan méje. báwọn ìlú ṣe wà lọ́lẹ̀ Yorùbá nìyẹn o. kí ló ṣokùnfà àwọn ìlú wọ̀nyí? ǹjẹ́ ìlú wọ̀nyí ǹjẹ́ ẹ mọ̀ wọ́n? ǹjẹ́ ẹ dá wọn mọ̀ sójú? àmọ́ iye ìlú tẹ́ẹ̀dẹ̀ tẹ́ bá gbọ́ ìtàn tí ń bẹ lórí ìlú míì, ẹ̀rù Ọlọ́run sì máa bà yín. ṣé báwo ni mo rìnrìn mo débì kan ní Kogi, mo rí àwọn ìlú kan tán ní Àjàká, Aláàfin Àjàká ló dá àwọn ìlú yẹn lẹ̀, ló tẹ̀lú yẹn kó tó padà sọ́yọ́. gbà tó lọ sexile tó fi Ọ̀yọ́ lélẹ̀ tí Ṣàngó gba ìjọba lọ́wọ́ rẹ̀, ìlú kan ṣáà ló lọ, àwọn ìlú kan ló lọ. ìrìn àjò rẹ̀ mélòó ni ìtàn cover? ibi tí mistake ti ń wà pẹ̀lú ìtàn ilẹ̀ Yorùbá tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn. bó ilé tí ó tajà làwọn èèyàn máa gbẹ́nu lé ilé tí ó tajà wípé Ṣàngó wá lọ fi iná sí ilé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tí ó mú sàrémówó wá, àwọn èèyàn ò fẹ́ gbọ́ pé Ṣàngó ní ń jà lọ́wọ́ yẹn. Ṣàngó gangan nítorí tẹ́ ẹ bá fẹ́ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí Ṣàngó, ọ̀rọ̀ ń bẹ nínú ìtàn Ṣàngó tó le ju eléyìí tá à ń gbọ́ wọ̀nyẹn lọ tó wá dà. ìtàn ilẹ̀ Yorùbá complex o, ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ. ó dà wá tí mo fẹ́ fún ní àlàyé tèmi lórí ọ̀rọ̀ wọn. mo rí táwọn lọ́ndà àríwísí táwọn èèyàn ti dá wọn lóhùn dáadáa, kán lọ wò dáadáa. àwọn èèyàn dá wọn lóhùn gan. ẹlòmíín sọ fún wọn pé òpùrọ́ ni wọ́n. mọ̀mí láìkí yẹn kàn máa kí ìṣẹ̀yàn pé òpùrọ́ léèyàn. ọ̀hún mẹ́rin tiẹ̀ náà wá ni láti lè jẹ́ kẹ́ni yẹn mọ̀ pé ẹni ẹni wàá mọ̀ lọ́kàn rẹ̀ pé òpùrọ́ lòun, pé ó ṣe mistake. because ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé Yorùbá kúrò lóko rọ́ ká máa tẹ̀lé tàn rọ́, ọ gbọ́dọ̀ mọ evidence tán tiẹ̀ wá pé ìtàn mi ibi tá a ti rí rèé àbí ní tó forí sọ rèé. àkàwé analysis, ẹ ṣe analysis. irú àwọn accountant sì tá máa make owó nínú ọjà tátà, tẹ́ ẹ wá fẹ́ kí ẹni tó ní business ó gbà pé lóòótọ́ ni wọ́n make owó yẹn, ẹ wá spell bí wọ́n ṣe make owó pé nínú àwọn tó wá rajà lónìí nínú ọjà wa, àwọn 20 ló wá ni wọ́n wọjà wa lónìí. nínú èèyàn 20, èèyàn 3 ló lo POS, èèyàn 15 ló lo cash, ló san cash, èèyàn 20 ló lo transfer. so àwọn onímọ̀ ìṣirò owó wọ́n wá kọ sórí ẹ̀ pé cash àbí kan sọ pé sales analysis or cash analysis. from there ẹni tó ní business yóò mọ̀ pé ok tó bá tẹ̀ fẹ́ tírìsì pé bóyá wọ́n yọ owó àbí wọ́n yọ owó, èèyàn 15 tó san cash òun wà wọn lọ bó ló ṣe fẹ́, because yóò nípa tí ó fi tọ́ pé nígbà tí ènìyàn rajà báyìí change ló lẹ fún ọ̀rọ̀ wáyé mbẹ̀ tọ́jú tó bá fẹ́ ṣiṣẹ́ tó ní ó ti ṣiṣẹ́ nìyẹn. ìtàn pè ní èèyàn fìdí ọ̀rọ̀ mú lẹ́nu, kì í ṣe pé irọ́ ni lágbájá pa,
ẹ wá dákẹ́ sórí ẹ̀. Ẹ ní ìgbàgbọ́ tá a ní lórí ọjọ́ orí Ilé-Ifẹ̀ wípé irọ́ ni, wípé kí ló fún aláṣọránsì pé Mali tí ọ̀rọ̀ tí wọ́n sọ ní Mali fún Ibn Battuta wípé Ilé-Ifẹ̀ àti Mali pààlà wípé irọ́ ni. Ẹ̀yin ò dẹ̀ mẹ́rin wá wípé nígbà náà lọ́hùn-ún after Mali ìlú báyìí ló kàn. Mali lẹ́yìn dákọ̀ èyí tí wàá pé orílẹ̀-èdè kan ní Mali, orílẹ̀-èdè ní Mali kì í ṣe ìlú kan. Ìlú wo ni Ibn Battuta wá ní Mali? Ẹ̀yin náà mẹ́ṣà ẹ̀. Téèyàn bá fẹ́ sọ̀tàn tẹ́ fẹ́ káwọn èèyàn kó yí àwọn èèyàn, tẹ́ fẹ́ kọ̀ndẹ́mù èèyàn, tẹ́ fẹ́ káwọn tí ẹ̀ ń kọ̀ndẹ́mù tán wọn ká gbà pé àwọn ṣe mistake, ẹ̀yin fúnra yóò wá mú rẹ́fẹ́rẹ́nsì wá pé ok ìdí báyìí tó fi rí báyìí tó fi rí báyìí tó rẹ làwọn èèyàn ó tọ́ ni ó yẹ ká béèrè báyìí. Bẹ́ẹ̀ fáwọn èèyàn lọ́yẹ lórí ẹ̀, ẹ kàn lọ straight wípé ọdún orí táwọn èèyàn máa ń fún Ifẹ̀ pé irọ́ ni. Tẹ́mi bá fún yín láwọn kankan lẹ́ni tí ó fi yín lọ́kàn balẹ̀ wípé gbogbo tẹ́ ẹ sọ ń bẹ̀ yẹn ẹ kàn sọ àsọrégé lórí Ifẹ̀ ni. Ẹ nífẹ̀ẹ́ Ifẹ̀ o, ẹ nífẹ̀ẹ́ Ifẹ̀ o, ìyẹn ò kan èmi. N tó kan èmi ni pé ọjọ́ orí Ifẹ̀ ẹ̀yin fún ara yín lẹ́ẹ̀ wàá dìtámì ẹ̀ báyìí nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Àwọn onímọ̀ kan wà tá à ń pè ní archaeologist. Iṣẹ́ táwọn archaeologist máa ń ṣe ni pé wọ́n máa ń wá nǹkan nínú ilẹ̀ àbí lórí ilẹ̀ tó jẹ́ nǹkan tọ́jọ́ ti lọ lórí ẹ̀ tó ti pẹ́, wọ́n á máa fi compare àwọn wo ló lògbà lákòókò tí irú àwọn nǹkan wọ̀nyí wà. Bí irú orí olókun tẹ́lẹ̀ táwọn èèyàn ń lò káàkiri lénìí, tẹ́lẹ̀ táwọn náà ń lò síbi lógò àṣà àti ìṣèlú ilẹ̀ Yorùbá yìí. Ẹ rí i pé orí olókun ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń lò jù. Kí ló bí orí olókun? Báwo la ṣe mọ̀ pé orí olókun ni? Àwọn onímọ̀ kan ló jẹ́ ká mọ̀ wípé ẹni tí wọ́n ṣe àràǹdà orí rẹ̀ yìí orí olókun ni wọ́n ń pè é. Àti bẹ́ẹ̀ 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 lọ bẹ́ẹ̀ yẹn. Àìmọye nǹkan tí wọ́n yọ sí tó yọ tá ṣe sí museum ní Ifẹ̀ tó jẹ́ pé in tó pọ̀ jù nínú àwọn nǹkan tó wà nínú museum yẹn àwọn nǹkan tẹ́ ẹgbẹ̀rún ọdún ti lọ lórí ẹ̀ ni. Nígbà tẹ́yìn sọ pé níbo nífẹ̀ẹ́ wà ní píríọ̀dù yẹn, píríọ̀dù tí Battuta sọ ẹ béèrè ẹni níbo nífẹ̀ẹ́ wà. Ẹ lọ wò ó. Àwọn archaeologist tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́, ẹ jẹ́ kí n sọ instrument tó máa ń lò fún yín. Wọ́n ń pe kíní kan ní radiocarbon. Radiocarbon yìí tá bá gbé lé nǹkan yóò sọ iye ọdún tí kíní yẹn ti lò láyé. Ṣé pé àwọn ní proof lọ́wọ́ gbogbo nǹkan tẹ́lẹ̀ tàbí attribute mọ́ Ilé-Ifẹ̀ ibi tá a ti rí ni àwa náà nígbà kan gbogbo àwọn tó kọ̀wé sẹ́yìn tó jẹ́ professor ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò mọ years tí Ifẹ̀ jẹ́ nítorí pé gbogbo àwọn instrument tí ò tí ì sí àwọn irinṣẹ́ ìgbàlódé ò tí ì sí lákòókò yẹn tọ́pọ̀lọpọ̀ òwe jáde. Ṣùgbọ́n àwọn èèyàn make reference sí wípé nígbà tí ẹni yìí kọ ìtàn yìí ní tó sọ rèé, àwa ń rí lénìí pé nígbà tí àwọn instrument yìí dé ó ń bára mu, ó wà ní ìbámu pẹ̀lú nǹkan táwọn èèyàn ti sọ̀rọ̀ ń pa rẹ̀ rí. Ní tí ń gbà àwọn èèyàn padà sórí àsọtẹ́lẹ̀ nìyẹn. Kì í ti báwọn èèyàn kan dédé padà sí ẹni pé gbogbo àwọn tẹ́lẹ̀ pé ń bá sọ̀rọ̀ pátá mọ̀mọ́ lẹ́pẹ̀ wọn àbí òpònú lẹ́pẹ̀ wọn pé wọn kì í ronú. Tẹ́yìn bá ń bá yẹn sọ̀rọ̀ ní society lénìí èní 21st century tá a wà yìí, ẹ lọ mọ́ ní back of your mind wípé àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ ọlọ́pọlọ ni wọn kì í ṣe tọ́pọlọ ń dùn. Tó bá sọ̀rọ̀ ọ mẹ́rin wá ọ mú kankan wá tí ó já mi dání lójú. Kí ló bí ghost DNA? Nígbà tá à ń sọ̀rọ̀ àwọn Aláàfin táwọn Aláàfin halẹ̀ pé àwọn làgbà nílẹ̀ Yorùbá àwọn ṣe kíní kan, mo sọ àwọn fáàtì kan fún wọn. Mo ní ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá títí ń bẹ kí wọ́n tó tẹ Ọ̀yọ́ lé. Wọn ò níye tá a bá ń kà ní 1 2 3. Kí ló wá sọ Ọ̀yọ́ di olórí orílẹ̀-èdè nígbà yẹn? Kò ju pé Ọ̀yọ́ ní empire lọ àsàdáta àwọn ní empire
tí wọ́n lò lásìkò yẹn bọ́n pàtẹ́ empire yẹn collapse tí Ọ̀yọ́ mi máa resurrect ó lọ resurrect ní ìhà bòmí kìí ṣe ìhà tó ti wó ló ti dìde o ilẹ̀ míì náà lọ tó tún míì náà lọ tó tẹ̀ àwọn tó ṣe ọba lé lórí nígbà yẹn ni wọ́n wá fún nílẹ̀ pé òkè gbà ká má bà ká kùnrùn lọ́dọ̀ yín náà ẹ gbà ẹ lọ́ máa lò yìí ìyẹn ṣàfihàn pé even tó bá jẹ́ lórí ọba gbà ẹ̀ kò ní jẹ mọ́ nísìn nítorí pé àwọn ọmọlẹ́yìn ẹ̀ ló fún tá a bá wá gbà àwọn tí ń gbà lórí máìndì wọn àwọn elérò kúkúrú ẹ̀dá ló gbà pé Ọ̀yọ́ sì lágbára lénìí nítorí pé àwọn alágbára dìde lẹ́yìn ìgbà yẹn alágbára bíi Tóyèjẹ Alébíoṣù Ààrẹ Ọ̀nà Kakanfò tó jà láti rí i pé wọ́n dá Ọ̀yọ́ padà tí ó padà possible. Tí gbogbo àwọn ẹ̀dẹ̀ ẹ̀dẹ́kọ̀ pẹ̀lú ẹ̀ nígbà yẹn torí òun ní control ọmọ ogun ilẹ̀ Yorùbá as at that time. Lẹ́yìn ìgbà yẹn ní Ìbàdàn reign Ìbàdàn dẹ̀ reign ẹ lọ wo Ìjàyè war 1861 ẹ lọ wo 1886 ìjà Kírìjí ẹ lọ wo 1840 ogun Òṣogbo ẹ lọ wo 1878 ìjà ogun Jálúmi Ìbàdàn ló excel kí Ìbàdàn náà wá dúró lónìí pé àwọn ní empire tòní kí gbogbo ọba yòókù ọmọ wárí fáwọn ogun mélòó ni Ọ̀yọ́ lè jà fúnlẹ̀ Yorùbá tí ìbá ṣe pé àjàsápò ara rẹ̀ tí tó ń ká àwọn ọmọ ìyá rẹ̀ lẹ́rú bó Ìbàdàn gbà yẹn òun jà níjà pé nígbà tó dé stage kan Ìbàdàn conclude pé ẹja secure ilẹ̀ Yorùbá ní mission wọn ẹ lọ wọ history náà Kólúyọ̀ ló tó gbé Ọ̀dẹ́rìnlá dìde pé yá lọ jà ní 1840 mission wọn ni pé we want to secure Yorùbá land kó lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Ẹ wá ń dá gbogbo èrú mọ́ra wọn ibi tí mò ń lọ kọ́ nìyẹn mo kàn ń ṣàfihàn ibi táwọn èèyàn ti mix up ti ń wà nínú ìtàn ilẹ̀ Yorùbá nìyẹn mix up ń wà gan lẹ́ẹ̀fì mọ̀ pé iṣẹ́ ńlá ni kì í ṣiṣẹ́ kékeré iṣẹ́ tí gbogbo owó ọ̀dọ̀dọ̀ mójútó ni. Ẹ wá ń sọ̀rọ̀ ní nǹkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn bíi 10 years ago a lot of people lẹ́yìn Yorùbá ò mọ̀ pé wọ́n rí agbárí èèyàn kan ní Ìwó Ìlérú ìlú tí wọ́n ń pè ní Ìṣàrun sẹ́yìn ti débẹ̀ rí agbárí òkú tí wọ́n rí ní Ìṣàrun ní 1962 lóyìnbó rí ní Ìwó Ìlérú ní ìlú Ìṣàrun ìlú tèmi lọ dáadáa ni torí ẹ̀ mo fi mọ̀ sọ pé ìwọ tó bá sọ̀rọ̀ ń pa àlẹ́ Yorùbá Ifẹ̀ tẹ́ ń wo àpàdé àdóde Ifẹ̀ kò síbi tí mà agboolé gbogbo agboolé èmi ní kíní kan ní o gbogbo ẹ̀ láfọ́ kí láfọ́ tán lè fẹ̀ pàápàá tó wá jẹ́ state mi bó ní Ìfọ̀ bó lè mi ò mọ̀ ní state mi. ká mọ̀ wá sọ Ògùn state ká mọ̀ sọ Ọ̀yọ́ ká mọ̀ sọ Kwara gbogbo tó jọ mọ́lẹ̀ Yorùbá pátá gbogbo ẹ̀ mo fọ́ tí n bá ti lè wà ní location kan ẹ mọ̀ rí mi location mi èmi tí mo lọ fọ́dún mo lọ fún Ọya festival 2nd January 2026 la ṣe àná níjẹta tó jẹ́ New Year ìgboro ìlú Ọ̀fà mo wà ìgboro ìlú Ọ̀fà bá a dẹ̀ ṣe ń lọ ẹni tó gbé mi lọ ẹ̀rù ẹ̀gán òun gán bẹ̀rù mi ó rí wípé iṣẹ́ náà mò ń ṣe lọ lórí ìrìn yẹn ogun bó ṣe rìn mò ń wo kọ̀rọ̀kọ́ndú níbo níṣẹ́ dé ń bí níbo níṣẹ́ dé ń bí mo dẹ́rìn ilé mo dé gbogbo ẹ̀ mo dé Kọ̀tàjàbẹ́ mo dé Láodò gbogbo àwọn kìíní yẹn bọ́ọ̀lù ọ̀hún ṣe ṣẹ̀dá tèmi nìyẹn tá a bá wá sọ̀rọ̀ táwọn kan wá fẹ́ máa dáṣẹ́ ilẹ̀ Yorùbá nù a gbọ́dọ̀ kíyèsára òun ló gbé mi wá lálẹ́ yìí ẹ rí i pé mo tó taná ṣe fídíò ni kò sí ná láti àkòsí ná àárín náà lò mọ́ lórílẹ̀‐èdè yìí kò sí ná mọ́ inú òkùnkùn gbogbo olúwa inú òkùnkùn náà ṣe kírísímàsì àti New Year láwọn apá abìkan lórílẹ̀‐èdè yìí bó ti jẹ́ pé kì í ṣe bẹ̀yẹn là ń lọ. So nígbà tí wọ́n máa chẹ́kì DNA tó máa ṣe ghost DNA fún agbárí tí wọ́n rí ní Ìwó Ìlérú
ó sọ iye ọdún tí agbárí yẹn ti lò, ó dẹ̀ sọ ibi tí agbárí yẹn belong sí, pé agbárí relate mọ́ àwọn agbárí tí wọ́n ti rí ní ààfẹ̀. Ó túmọ̀ sí pé ìran Yorùbá ni. Wọ́n dẹ̀ ń jẹ́ kó máa yé wa pé agbárí tẹ̀ ń wò yìí o, ó ti lò more than 16,000 years. Ẹ lọ Google ẹ̀, ó wà lórí Google, òyìnbó ló ní information yẹn. Sáwà tó ní ihò eléru ìṣẹ̀lẹ̀ Yorùbá ni. Torí ẹ̀ nígbà tí wọ́n wá ní agbárí lọ 16,000 years, ọdún mélòó wá ní yóò jẹ́ Ilé Ifẹ̀? Ọdún mélòó ni yóò jẹ́ Ilé Ifẹ̀? Àwọn òyìnbó tún gbá research débì kan, wọ́n nígbà tí wọ́n ṣe ghost DNA, wọ́n wá discover pé ilẹ̀ Yorùbá ní Nàìjíríà ń bí, ìran tó ń pè ní ìran Yorùbá, ẹ máa wá àwọn ìran míì sínú ìran Yorùbá ni, ẹ lè rí ìran Yorùbá wá lọ sí ibòmíì láíláí. Fact kan tún nìyẹn. Ẹ máa wá ìran Yorùbá, ẹ máa wá ìran kan lọ sínú ìran Yorùbá ni, ẹ lè wá ìran Yorùbá lọ sínú ìran míì. Ó wà nínú kan tí mo fi consider ìgbà tí àwọn tí Òbí of Onitsha tó ń sọ̀tà pé Ilé Ifẹ̀ làwọn ti wá. Ó wà lára nǹkan tó fi consider ẹ̀ pé ó possible. A ti gbọ́ rí wípé even tó bá trace dáadáa ìran àwọn Haúsá tẹ̀ ń wò yẹn, wọ́n ó padà trace wọn wá Ilé Ifẹ̀ tó bá wádìí wọn dáadáa. Iṣẹ́ ń lọ lórí ẹ̀ lọ́wọ́. Òun ní máwọn èèyàn wá láti Ghana kan máa tọ́ka sí Ilé Ifẹ̀ pé bẹ́ẹ̀ làwọn ti ṣẹ̀ wá, tí máwọn èèyàn láti Togo, láti everywhere ní West Africa ń bí. Tẹ́ ẹ bá fẹ́ condemn research àwọn èèyàn, ẹ mọ evidence wa tó supersede nǹkan táwọn èèyàn ti fi lẹ̀ ni. Kì í ṣe pé kàn sọ pé irọ́ ni. Ìgbà tí tàn ilẹ̀ Yorùbá tó straight ní 19th century. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá Ìbàdàn, tá ń dá Abẹ́òkúta, tá ń dá Ọ̀yọ́ tó tún tòní, tí mo fi sọ pé ọba Ọ̀yọ́ Àtìbà ni Aláàfin tòní jẹ́ Òwò Adé, kì í sọ̀yọ́ Ọlé. Ká mọ̀ pé ra wọn lórí ọba mọ́. Tí Òwò Adé bá rí fà síra wọn, ká máa sọ pé èmi Aláàfin Ọ̀yọ́ Àtìbà, not Aláàfin Ọ̀yọ́. Kẹ́kọ̀ọ́ máa stop ẹ̀ síbẹ̀. So a gbọ́dọ̀ máa clarify ẹ̀ torí àwọn ọmọ tí ń bọ̀ lọ́la, ká má máa tẹ̀lé irọ́. Ọ̀yọ́ Ilé tá à ń sọ empire ni, ó dẹ̀ ti wó. Ọ̀tá ló wó mọ́ wọn lọ́wọ́, a dẹ̀ sọ reason tó fi wó. Bọ̀ Ọ̀yọ́ tòní, Ọ̀yọ́ Àtìbà ni. Ọ̀yọ́ Àtìbà. Ọ̀yọ́ tòní Ọ̀yọ́ Àtìbà ni. Tá a bá pè láti bá pè ní Ọ̀yọ́ Àgọ́ Ọ̀já, torí lóko, ilẹ̀ tó ti lóko kọ́yọ̀ tó dé ni. Àwọn tó dẹ̀ arrangement ni àwọn Ìbàdàn àt'Ògbómọ̀ṣọ́ ló arrange ibẹ̀ yẹn f'Aláàfin kọ́yọ̀ mọ́ bá parẹ́. So ẹ ti rí pé kí nìyẹn ṣe lọ. Evidence, good analysis ó gbọ́dọ̀ wà. Ẹ má jẹ́ ká condemn ṣẹ́ táwọn bàbá yẹn ti ṣe. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Ẹni tí ó sì dalẹ̀ Yorùbá rú, Ọlọ́run ní gbé wá báyìí lákòókò yìí. Tó bá wá lákòókò yìí náà, tó ó dọwọ́ wọlé ọ̀gẹ́rẹ́, ó sì dọwọ́ èṣù láàlú ògiri òkò. Gbogbo ohun téèyàn bá máa fojú ọ̀tá rí, ẹ fojú rẹ̀ ń bẹ́ẹ̀ rí o. Sọ pé ẹni tó sọ̀rọ̀ yìí ni kí wọ́n lọ bá jà o. Ẹ gbọ́ mi yé dáadáa. Mo kàn ń sọ ni, spirit kan náà ní ń kó sáwọn èèyàn nínú káàkiri tí ń dá wàhálà alẹ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń rí. Kì í dédé ṣe pé àwọn kinní yẹn wáyé bó ṣe rí yẹn, spirit kan ní rìn. Ẹ jọ̀ọ́, tẹ́ bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, ẹ máa mú tó bá ti jọ́rọ̀ jọ̀hún, ẹ máa mú àwọn archaeological fact wá tí ó ṣàfihàn pé ìtẹ́ ń sọ ó wà related to ìta àti gbọ́rí tàbí ìta à ń rí lọ́wọ́. Kì í ṣe pé ká condemn sí àwọn èèyàn kan, ká wá sọ pé bó ṣe rí náà nìyẹn àti condemn ẹ̀. Gbogbo akọ́lá gọ̀, gbogbo akọ́ni mọ̀mọ́, gbogbo akọ́lá máa follow nǹkan dogmatically.
ẹ máa láhàn wá, gbogbo wa la ready láti learn and we are ready to learn to grab more knowledge from kí la fẹ́ pè wọ́n scholars, but ẹ bá ready láti fún wa tó jẹ́ pé ẹ kàn fẹ́ condemn lásán ni àwa ò ní accept ẹ̀, àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ò ní gbà á because kò ní fact. Tíyẹn bá sọ pé Ifẹ̀ ti tó 5,000 years ẹ nírọ́ ni wọ́n dẹ̀ rí agbárí òkú lórí ilẹ̀ Ifẹ̀ 16,000 years kí wàá lẹ́yìn fi compare. ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀, ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀, ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀. Mo sọ̀rọ̀ kan bí ọdún bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn nínú fídíò mi kan, àwọn fídíò yẹn mẹ́mọ̀ ó lè surface mọ́ lórí Facebook nípa agbára ilẹ̀ Yorùbá. Tá a bá sọ̀rọ̀ nípa agbára nílẹ̀ Yorùbá, a lot of people máa ń believe wípé màjíìkì ni. Agbára tí Yorùbá ń lò kì í ṣe màjíìkì. Òun ní máa jẹ́ káwọn tó bá wà tí ò bá gbélé pẹ̀lú wa tó bá lọ ṣe oògùn fún wọn wọ́n mọ̀ expect kóògùn yẹn dáhùn bí màjíìkì. So yóò wá fẹ́ máa mú babaláwo bíi òkùnrọ́. Ìyẹn wà lára tí ò jẹ́ pé mo rí èèyàn kan tó sọ pé Ọlọ́run má jẹ́ kó ṣe nǹkan fara lóyìnbó mọ́ pé ìmọ̀ mú sọ lẹ́nu wa gidi gan. Mo ní ó ní ó lóun dẹ̀ ṣe ògùn fún pé oníjọ́ kejì pé òun ò tí ì rí iṣẹ́ rẹ̀. Ó lọ́wọ́ rẹ̀ irú iṣẹ́ wo lọ fẹ́ rí pé òun èyí sọ ní dáńtòun náà nígbà ṣe yìí ó ní sùúrù ni oògùn máa lè lo oṣù 11 tọ̀ ní ti gbúrò rẹ̀ torí ẹ̀ lè farawé àwọn tá a wà ń lé ẹni tí ń fowó ṣoògùn ó mọ̀ dí ti fi ń ṣoògùn. Àṣírí mo gé fi lé nìyẹn. Mo wá fẹ́ sọ̀rọ̀ pa power house, ibi tágbára Yorùbá jókòó sí nílẹ̀ Yorùbá. Ẹ wo bí Ilé-Ifẹ̀ ṣe tóbi tó yẹn tá à ń parí pé Ifẹ̀ agbára Yorùbá wà ń fẹ́ o, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé tá bá fẹ́ yanjú ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ó tún nílùú kan tá ti máa lọ yanjú rẹ̀. Ó nílùú kan tí wọ́n ti lọ yanjú ọ̀rọ̀ wá tí kì í ṣe Ilé-Ifẹ̀. Káwọn aráàlú náà wá ti torí yẹn sọ pé àwa náà ò bá Ifẹ̀ ṣe mọ́ o torí pé olórí kan làwọn náà. Bí ilẹ̀ Yorùbá ṣe tó yìí tẹ́ bá rí ọmọ tó kàǹkà ilẹ̀ Yorùbá tí ò ti gbà lú yẹn kọjá díẹ̀ ni tí ò gba orí ilẹ̀ lú yẹn kọjá. Àṣírí lẹ́gbẹ́ lẹ́nu lé nìyí ṣùgbọ́n mi ní mẹ́ṣà lú yẹn bọ́ pamọ́. Power house la máa ń pè é torí ẹ̀ ilẹ̀ Yorùbá tó bá mọ̀ ọkàn máa sọ ntọ́ mọ̀ ni ntọ́ mọ̀ lọ́mọ sọ. Bẹ́ẹ̀ ni nǹkan bẹ nílẹ̀ Yorùbá tó tìkì ju bẹ́ẹ̀ yìí ṣe rí lọ. Mi ní sọ jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí tá fi máa mú àkọ́tún ètò mi wá lórí ìkànnì yìí. Èmi ti yín tòótọ́ Bàbá Àṣà.